أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب ربنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى ayé bá lẹ́ni wo tí ó bá rẹ́ni wọ́n lè sọ pé oògùn lórí lọ́lájú iṣẹ́ ọlọ́run máa ló sọ̀rọ̀ ẹ̀dẹ́ni alẹ́ ìgbà lójú ọ̀tá ìgbà lójú ọ̀tá iṣẹ́ ọlọ́run tó fi ṣọ́kànlá tí kàdà kò fi ṣe kílẹ̀ àbọ̀ ọlọ́run tó fi kó Kùránù tí Kùránù kò fi ṣe dáná dákun bí kò wà látòkè délẹ̀. Àtàwọn àtàjọ ń fẹ́ra wa, àtàwọn àtàjọ ń fẹ́ra wa. Bó ti wù kó lè tó nínú ìlú kan, ó ti dájú parun fáwọn kan nínú àwọn táyé àrọ̀lọ́rùn. Káwọn ọba olóore káwọn ọba olóore ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n mà ti dáná jíjẹ ìfẹ́pá tó pọ́n mà ti dáná jíjẹ ẹni náà nìyẹn pẹ́rẹ́ ń wà. Bí ẹ bá lọ́dọ̀ọ́jọ́ tán rà lókè, bí ẹ bá lọ́dọ̀ọ́rùn tán rà wálẹ̀, oníwọlé táwọn afárá kò ní wọlé táwọn afárá. Bí ẹ bá lọ́dọ̀ọ́jọ́ tán rà lókè, kò ní yálé táwọn afárá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد arúgbó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Anabi àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí a ń tẹ̀lé dúpọ́nà tí Anabi wa sallallahu alayhi wa sallam tó fi lẹ̀ títí ó fi di ọjọ́ ògbèdè alkiyama. Allahumma amin. À ń fi àwọn ọlọ́run bẹ́ẹ̀ náà gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa ní kéwú
ẹni tó ti bọ́dì sálẹ̀ kí a máa ná wọn ọlọ́run bá ní foríjì wọn àwọn àgbànímọ́dún lè arọ́bí ọlọ́run bá ní kẹ́ wọn wọlé àdọ́kọ̀ ìṣọ́ ọlọ́run wọlé agbọ́dọ̀ ńlá ilaha illallah gbogbo àwọn àfáà súnà tí a ń tàmàlẹ̀ súnà káàkiri ọlọ́run bá lè kọ́lá máa bá ní wà pẹ̀lú wọn. àfáwà tí wọ́n kọ tírà tí à ń lò tírà Bulughul Maram bàbá wa Ibn Hajar al-Asqalani ọlọ́run bá lè kọ́lá bá ní foríjì wọn wọlé àdọ́kọ̀ ìṣọ́ ọlọ́run wọlé agbọ́dọ̀ ńlá ilaha illallah. ní ibi hadith tí a dé nínú tírà Bulughul Maram òun náà ni tí ń sọ ń pa fíìlù ànábì iṣẹ́ ànábì àwọn nǹkan tí ànábì tí ó ṣe lórí ọ̀rọ̀ àlùwàlá ibẹ̀ yẹn la fi wá bọ́ sínú ìdájọ́ tí bẹ́ fáwọn ẹsẹ̀ tó ń ṣe ọlọ́run bá ṣe tó sì jẹ́ wípé ó pín oríṣiríṣi àṣàlàyé rẹ̀ tí ọgbọ́n tó bá ti ṣe náà láwọn sọ pé súnà ni sọ́dọ̀ wà wọ́n gba wọ́n ti ní jápọ̀ ìṣúná ní tánàbí bá ti ṣe àti ṣàlàyé ilé a dẹ̀ mú àwọn àpèjúwe kọ̀ọ̀kan wá nínú rẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ láwàní kí ni ìdájọ́ rẹ̀ tí ó ń dá sunnatun àdíyà ni aw jabaliyya aw jibilla so ṣé sunna jibilla ni tọ́jà pé àdámọ́ ni gbogbo àwọn nǹkan àti sọ̀rọ̀ ní ìjẹjọ́ so ìta fẹ́ bọ́ sí lónìí òun náà ni tarku nàbí sallallahu alaihi wasallam àwọn nǹkan tá nàbí ò ṣe nígbà tá a ti màdájọ́ àwọn nǹkan tó ṣe tá a sì lọ pẹ́ka àwọn nǹkan tá nàbí wàá gbójú lẹ̀ tí ò ṣe kí n dájọ́ rẹ̀ sáà náà lè gbójú lẹ̀ ká sọ pé torí pé nàbí ò ti ṣe báyìí tọ́pìkì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó tún jẹ́ kó clear sí wa pàtàkì jùlọ àwọn tá a jẹ́ tulabul ilmi tá à ń kọ́ ìmọ̀ ẹ̀sìn kọ́lọ̀n kó jẹ́ ká máa kéwú. àfáà ní al-murad bitarki huna ń tá àgbàlérò pẹ̀lú pé ń tánà bí òsè ká lọ gbọ́ yé o òun náà ní tariku nabi sallallahu alaihi wasallam fi'la shay'il maqdur alayhi kánà bí ò gbé nǹkan tánà bí lágbára fi'lu shay al-maqdur alayhi kana bí ó gbé nǹkan tó lágbára láti ṣe ọ̀tọ̀ ní pé yóò ṣe nǹkan tó lè lágbára àti ṣe wọ́n ní lágbájá yìí kò ṣe nǹkan báyìí àwọn awádìí láwọn pòun lè fẹ́ ṣe gan kò lágbára àti ṣe ṣùgbọ́n àwọn ìtànà bí lágbára àti ṣe tí ọ̀wá ṣe ńlá fẹ́ gbàgbèrò máa ojú dè mọ̀ kò tẹ̀lé yìí wà ní tìfá ìmọ̀ àmà nírìn kádẹ̀ rí nǹkan tí nǹkan yẹn kó sínú pé ànábì lágbára àti ṣe adẹ̀tún rí nǹkan tí ipe kò sí nǹkan tó pọ̀ fún láti má lè ṣe á rí i pé ó yẹ kó lè ṣe kọ̀dẹ̀ sí tó ní kọ́ má ṣe kọ̀ wá ṣe ṣẹ́tà náà bá ṣe rú nǹkan bá sáàkà kún sínú náà kó ní kẹ́rẹ́ tó rí ṣe báyìí ká nítorí pánàbí inú ò ṣe ṣẹ́ni tó bá wá ṣe rú nǹkan bẹ́ẹ̀ tánàbí ọ̀dẹ̀ ṣe sáàkà yóò náà kún bídíà mo rò pé àlàyé ti yẹ ẹni tánàbí lágbára àti ṣe tọ́dẹ̀ yẹ kó ṣe táàdẹ̀ rí tó ní kí ọmọ ṣe ṣùgbọ́n tánàbí ò ṣe ìlàfẹ́ bọ́ àwọn ìdájọ́ rẹ̀ sẹ́rí pẹ̀lú tí mo sọ àwọn òde kan ó di ọ̀rọ̀ nínú àwọn òde yẹn àwọn kùyúùd tó di ọ̀rọ̀ òun náà ní kọjá yí pé àlámàrí tá à ń sọ tá alánàbí fi ilẹ̀ àyẹ̀kú ní hádàlẹ̀ amúlùmí màtúrò ìntànàbí fi ilẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ makdúrà ní àléhì min jihati nàbí alayhi salatu wassalam ìntàmẹ́sàlàyé agbọ́dọ̀ rí bá nàbí lágbára àti iléeṣẹ́ so sí báyìí pẹ̀lú definition wa bi hadha qayd yukhriju ma tarakahu nàbí sallallahu alaihi wasallam li adam li qudra alayhi ó ti mú nǹkan tánà bí ọ̀lágbára àti iléeṣẹ́ ó ti mú jáde kó bẹ́ẹ̀ pẹ̀lú definition tá a sọ ìntànà bí ọ̀bà lágbára àti iléeṣẹ́ ìyẹn kọ́ la fẹ́ sọ ń bì ẹnì kó o sì gbọ́dọ̀ pé yóò lù súnà torí àbíọ́ lè gbé sówùlẹ̀ lágbára àti ṣe ni tó ń sọ pé torí pánà bí ò ti ṣe ni òjé mi náà ò ṣe ábẹ̀rẹ̀ bí sára bí lágbára àti ṣe so ábẹ̀rẹ̀ báwọn ike sára bí lágbára àti lè ṣe sallallahu alaihi wasallam irú eléyìn
àpèjúwe rẹ̀ òun náà ni gbogbo nǹkan tuntun so gbogbo nǹkan tuntun tó wà láyé ní ìsìn wa min amthilati dhalik òun náà ni pé al-ityan bil mustajidati al-waqi'a ba'da asrihi gbogbo àwọn nǹkan tuntun táwọn èèyàn dálẹ̀ lẹ́yìn bàtà náà bí ó sì láyé má láwọn nǹkan tuntun tí ń ṣẹlẹ̀ láyé bí ní ìsìnkánà kó ní òun ò ní wọn mọ́tò torí pánà bí ògùn mọ́tò àwọn àbẹ̀rẹ̀ pé sí mọ́tò ń bẹ láyé Ànábì tí a pé àwọn ọ̀rọ̀ tá a fẹ́ tìrìtì yìí ní táwọn bídíà táwọn kó lò bídíà ìtí ẹ máa mú wá lẹ́rìí náà àwọn òbí kí wò yé yín ni tí ẹ mọ òṣèlú fíkì ni ẹni tánàbí fílẹ̀ tí ò ṣe tẹ wá ní nígbà tẹ́yìn sọ pé bídíà ní sọ̀rọ̀ àti ìfàtì bídíà lẹ́yìn náà ń ṣe Ànábì gbọmọ́tò ni ìyó ti máa sọ level of understanding yẹn pé irú àbájá bá ń ṣe lé inú rẹ̀ kú gá ọmọ ìkẹkẹ òpó náà ni so tí bá ń sọ̀rọ̀ nípa pé Ànábì gbé nǹkan jù lẹ́kọ̀ọ́ ṣé nǹkan yẹn sọ lágbára àti ṣe lójú ayé rẹ̀ sànàbí wà lágbára àti ṣàṣàrà tù lójú ayé rẹ̀ àbí ò ti ṣe tí wọ́n ti ṣàṣàrà tù ìgbà tó ti lè ṣe yẹn ẹ̀yin ọ̀lẹ́tọ̀ àti ṣe mímọ̀ mọ́mọ́ sọ́dọ̀ àti nípa àti wà wọ́n wọ́n lágbára àti sọjọ́ ọ̀bí ara rẹ̀ kò ṣe bí ó ṣe gbé jùlẹ̀ láì ṣe súnà ni ká gbé jùlẹ̀ láti má ṣe tó bá lọ bẹ́ẹ̀ sẹ́wọ́n ní ẹ̀ tó bá nàbí gbà wẹ̀ àwọn àníwọ̀n náà máa gbà wẹ̀ ọ̀dà náà bó ti ṣe ló ṣe yẹ kó ṣe but àwọn ọmọ mẹ́rin wá àfọ́tò wá ní bídíà là ń ṣe ẹ bèrè pé sànàbí là ń ṣe ṣé bídíà náà kọ́ àwọn òkú wọ̀. كل ما فعل الرسول بسنته لا كل ما ترك النبي ببدعته لا كل ما ترك النبي ببدعته ó ní máa kúlù. كل ما فعل الرسول بسنته máa kúlù máa fa'ala ar-rasul bi sunnati bó ṣe gbogbo tánà bí ṣe láyé ní súnà. لا كل ما ترك النبي ببدعته kì í ṣe ọ̀sẹ̀ gbogbo tánà bí gbé kalẹ̀ tí ò ṣe ilé àmọ́ sọ pé ẹ bá ti ṣe bídíà ni ó ló ń dè ẹgbọ́ yé àìmọ́kẹ́ òní. لا كل ما ترك النبي ببدعته so káforí ẹsẹ̀ ń múdà ọ̀rọ̀ wa lórí níta bábọ̀ àti níta ń sọ lọ́wọ́ pé máa kúlù. كل ما فعل الرسول بسنته kì í ṣe gbogbo tánà bí ba ṣe láyé ẹ̀rọ ni ọ̀ya sọ̀rọ̀ bí ògbìlà wà lẹ́rí ni kì í ṣe gbogbo tánà bí ba ṣe láyé ní súnà. kẹ́nìkan máa mú definition súnà wà bá ara pé olódo ni tó dábò já bẹ̀rẹ̀ ní last week pẹ̀lú tàrífù súnà ìntàwà fún onífíkì òtú ìntàwà fún oníṣùlù tú ẹ̀rí pé bí tá a gbà wọlé nù. so súnà lọ́dọ̀ àwọn afọ́ládìsì ó yàtọ̀ sí súnà lọ́dọ̀ àwọn afọ́fíkì gbogbo ẹ̀mú fún ní tàrífù ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan táwọn afọ́ládìsì ó yàtọ̀ sí tó onífíkì àwọn tó onífíkì ó yàtọ̀ sí àwọn oníṣùlù mẹ́ta tí mo mú wá náà. kódà lọ́dọ̀ àwọn tafsir súnà tó yàtọ̀ táwọn tafsir ọba mú kẹ́kúgbà kẹrin àwọn ọmọ sọ yí pé wà sunnatu iya tafsir al-Qur'an súnà gẹ́gẹ́ ní tafsir al-Qur'an li'anna al-Qur'ana nazala mujmalan wa ja'at as-sunna mufassiratan li'ijmal al-Qur'an àwọn ní súnà ó ní àlàyé Qur'ani torí pé Qur'ani sọ̀kalẹ̀ lọ́wọ́rọ̀ gidi lódìdí súnà ni ó wà máa tú Qur'anu kí wá sí ogun tánà bí bá gbé kalẹ̀ òun lá máa pè ní díjí àtàbárí paṣí. لا كل ما ترك النبي ببدعته لا كل ما ترك النبي ببدعته. àpèjúwe tá a mú wá ní ìsinmi kéèyàn ogun mọ́tò Ànábì ogun àwọn àbẹ̀rẹ̀ pé àlìhúwá makidúró ní alẹ́ ìyàmùlá lá Ànábì ọ̀lágbára àti lẹ́kọ̀ọ́ kò sí mọ́tò láyé rẹ̀ inú rẹ̀ kálù mọ̀kábùlù south microphone tá lóyìn kò sí láyé Ànábì
kẹ́nìkan wọn ni wọ́n sì wà ní bídíà ṣé mẹ́kì wà láyé ànábì èèyàn kàn mọ́ra ni pé ní táwọn ará gbá kí n sọ táwọn ará ògùn pa àwọn ará ọjà ń sọ àáfàá náà tó wá ń sọ lóde mọ́ èèyàn wà jọ máa yá pé àsìkò tó yẹ kó fi kí ó jálábì níbi ń ṣe ń gbọ́ wà ní kí ó kò jẹ́ kí ó yé tàbí wá lágbà káàkiri yóò wẹ́ alágbà ní wá káàkiri tí wọ́n ń sọ̀rọ̀ bí ara agbeni bí ara ogun pa tó tẹ́ ọkọ̀ wá sí yàtọ̀ láàrin àwọn náà sọ pé ṣé mẹ́tì wà láyé àdàbí yọ kí wò ti ẹ̀ yé yé so inú àwọn nǹkan tó bá wọn kódà àmọ́ ọmọ ìlà tánàbí fi ṣe nǹkan kọ̀ọ̀kan tẹ́ bá wò wọ́n ní tí Bilal tó bá fẹ́ gbèrún yóò lọ àyè tó ga àbí tó wá débi hayala sọ́lá yóò gbẹ̀rù sí apọ̀ ọ̀tún báyìí kó lè bàjẹ́ pàtí bá fún bẹ́ẹ̀bì kóhùn yóò lè bá a lọ tá a bá ti gbá máìkì mú tá a lo spíkà lókè kò tó nídìí ọmọ yìí máa ń lọ mọ́síláàsì àbójú wa máa torí aṣọ́rọ̀ lọ tẹ́bí kóhùn lọ bá àkàrí ni wọ́n tí a bá gbé spíkà sí aṣọ́rọ̀ lọ káwọ̀ ọ̀kan máìkì náà lé kákẹ̀ pariwo aláàgbárí kó sì máa lọ inú ẹ̀ ní kágun play sanabi tẹ́ gbogbo eléyìn fa áàdì ní umar lámù yẹ fún àdì Ànábì ọ̀sánná lè annahu ghayru qadirin ala fi'liha tẹ́ bá wọn gbogbo ń tàà sọ yìí Ànábì ọ̀lágbára àti iléeṣẹ́ ni òjì ó ṣe kò sí láyé ẹ̀ ó bẹ̀rẹ̀ pé kẹ́nìkan ní òun ò ní kó mọ́tò láyé wọn torí bá Ànábì ó bá wọn pé kì í ti súnà lọ sí lè annahu ghayru qadirin alayhi náà àwọn àfáà ní sẹ́ẹ̀rí irú tó bá jọ báyìí wà hukmu hadha an-naw' min at-tark qadirun lil adillati ash-shar'iyyati al-ukhra kẹ́ẹ̀tọ́ ó lè pè ní àrámà wípé a mọ́sẹ̀ o tọba ilé sí bídíà ní o tọba ká tó lè pè irú àwọn àdájọ́ nǹkan báyìí ọ tẹríba sáńdà kárí ẹ̀rí táàbí lọ sọ fún yàn pé tọba sí báyìí tó ṣe bídíà tó ti bá a máa sí lọ bá tí tá fi má sí ló ilé yóò torí ọ̀nà bí tọ́ fẹ́ gbà lóhun kódà bí ní ìsẹ̀ká ní wọ́n ti gbé máa ṣe nǹkan dé iṣẹ́ ní tí yóò fi máa ṣe máa tú ẹran máa ṣe ìyẹn ní ọmọ wa dùn sí ẹ̀pẹ́ nínú nǹkan tó ní wọ́n wá lọ́nà wo lọ́wọ́ gbà dùn wọ́n ní wọ́n kàn fi iná pé tẹ́ wá ti pé sí kí nígbà iná máa ṣọ́ọ̀kì ẹran yẹn wọ́n máa gbẹ lójijì a ní ìsìláàmù ti pọ̀ fún apákápá orú nǹkan lọ́nà báwọn nǹkan tó wà nílùú tí wọ́n kí ẹ̀rí míì òun ni ó sọ àwọn nǹkan tuntun tí bá ń ṣẹ̀ ń dáyé ni ó sọ di haramu fún wa báwọn tàbí ní ṣe òǹdè kejì tó de ọ̀rọ̀ yẹn òun náà ní kọjá wípé an yakuna hadha al-amru al-matruk min al-umuri allati qama sababuha wa wujidat al-hajati ila fi'liha kọjá wípé ìta alánàbí ò ṣe a rí wípé okùnfà ń tẹ́ kánàbí ò fi ṣe wà a ní bùkátà sí bọ́yẹ kó ṣe kọ̀ wá ṣe wọ́n lé lẹ́yìn pẹ̀lú ń tà ń sọ yìí irú tí mo fẹ́ sọ yóò ní ìbọn bẹ̀ ń tà fẹ́ sọ number one tí ó wà lára ẹ̀mí kọjá pé ànábì lágbára àti lè ṣe ọkọ̀ wa gbèjúlẹ̀ ìlà fẹ́ mọ̀dájọ́ rẹ̀ kì í ṣe tí ó lágbára àti lè ṣe òǹdè kejì kọjá pé ń tà fẹ́ sọ yìí ń tà alánàbì fi ilẹ̀ tí ò ṣe yìí tà alánàbì fi ilẹ̀ tí ò ṣe àwọn kò fà ń tọ́ ẹ kó jẹ́ ó ṣe tọ́ ẹ kó lè fi ṣe adẹ̀rí pé bùkátà kọ́ọ̀lù fún kò wá ṣe ìní ta fẹ́ sọ pé kí n dájọ́ orú káwọn náà mọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ànábì ò sí bùkátà tó wulẹ̀ kọ́ọ̀lù fún a sọ̀rọ̀ ilé ìwò lálẹ́ ṣe get point yìí báyìí wọ́n ní
gẹ́gẹ́ bí ìkíni ó ní Anabi sallallahu alaihi wasallam ìrun yídì méjèèjì táwọn ń pè ìrun yídì táwọn ń kí iléyá àti túnú àwẹ̀ wọn yìí pé ìrun fún Anabi fi ìrun pípé tẹ́lifùl adhan lil idayn adẹ̀rí bùkátà tó yẹ kí wọ́n fi pèrò tó kí ni sáàbí dákú máa ń pèrò káwọn èèyàn lè bá àwọn lásìkò ìrun yẹn tó ṣé yóò wá sínú tá a lè fún ní publicity pé ẹ pèrò káwọn èèyàn lè bá ẹ̀jẹ̀ jáde káde bá kí o so mùsùlùmí ti ń pọ̀ sí lójú ayé Ànábì wọ́n dẹ̀ ń pèrò fáwọn àrùn yòókù tó wá jẹ́ pé pọ́pọ́sì ń tá a fi ń pèrò ní pé káde bá àmàsìkò rẹ̀ káwọn èèyàn lè bá jáde wá kírun Ànábì ọ̀wà pèrún yídì rárá tẹ́ jáde láyé kẹ́ni nǹkan náà wá lóhun ó pè á sọ pé bídí àlùsí torí pé bùkátà kọ́ọ̀lù fún kánàbí ó pè ìdí tí wọ́n fẹ́ mú àpẹ káwọn èèyàn lè bá wọn kàṣíkò òrùn tó àwọn àníṣẹ́ àwọn èèyàn sí láyé Ànábì àdúgbò òkírun ṣé wọn máa kí jímà sánàbí ò ní wọ́n pèrún fún jímà wáyé tí ò fẹ́ ní wọ́n pè fún yídì tẹ́mẹ́tẹ̀rí kó wọ́n lè bá wọn kàṣíkò jímà tó lóbi ní wọ́n pè á jẹ́ pé yídì náà a ní bùkátà sí káwọn èèyàn náà wọ́n pàṣípò rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ tánàbí fi jáde láyé kò pẹ̀lú fún ìdí kọ̀dẹ̀sẹ̀ ìkàámọ̀ fún ìdí ìdá irú fífi ilé léyàn ìnàfẹ́ sọ̀rọ̀ lórí ṣé káwọn náà fi léyàn lẹ̀ ṣé súnà ni tá a bá ṣe sáàṣẹ bídíà rògbò kílẹ̀ sí ara ṣe àbánà bí ò pẹ̀lú fún ìdí ọ̀wọ́ alẹ́ mẹ́rin wá máa ní ìsìnkú ni ẹ̀ ṣe lábí sọ máa pé al-khayru kulluhu fil ittiba gbogbo orí pátá ibi tó orí wà ní pé máa tẹ̀lé Ànábì al-khayru kulluhu fil ittiba wa sharru kulluhu fil ibtida gbogbo aburú pátá ní bẹ́ẹ̀ ni kéèyàn máa tẹ̀lé Ànábì kọ́ máa ṣe bídíà kẹ́nì kó ní ẹjẹ́ àwò ládùúgbò ní ìsìn àwọn èèyàn ọmọ mùsùlùmí wà bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ Jímọ̀ ẹjẹ́ á máa dùdú káàkiri àdúgbò ká máa sọ pé la ilaha illallah tó bá fi sí wa lẹ́nu ká lè róhùn músẹ̀ rí bódà láàáyíra àwọn mùsùlùmí ń bẹ ládùúgbò yìí o ẹ máa wá kírun ní máa ń kọrin káàkiri ààbò ìdá ṣé àwọn Ànábì ẹsẹ̀ kọrin káàkiri Mádínà láràárọ̀ káwọn èèyàn tó gbà Islam ẹ má mú wá ẹ má gbé yẹn wọlé ẹ wọ́n ń tọ́yẹ ọmọ mùsùlùmí lọ ẹjẹ́ àná ọ̀dẹ́sẹ̀ àtúlẹ̀jọ Sunday kálí bàbá rárá ẹ kó lè ká ṣe ní láì irú tọ̀dọ̀ tí wọ́n tọ́ ẹ pé ijó ni ẹ ń jó náà ẹjẹ́ àná ọmọ tó kó lè bá àdó bí ṣe àpé ogun tó bí ogun àsàlátù náà nù káwọn náà sáà pàwọn náà jáde jọ Sunday tẹ́yìn bá fẹ́ ṣerú rẹ̀ tẹ́ẹ̀fẹ̀ káwọn èèyàn lọ ẹ wà á ṣe tọ́wà nínú ẹ̀sìn ẹ fáwọn èèyàn ìdánilẹ́kọ̀ọ́ nítorí wọn sọ ní pé fadhakkir in nafa'ati dhikra tọ́lá lómi lè bọ́ta ó lè ní ẹ tẹ̀wá ní ká má ṣe gbá ká má ṣàwo so alùkọ̀tà yìí náà ń ṣe kọ́ so alùkọ̀tà yìí náà ń ṣe kọ́ so okay so alùkọ̀tà yìí náà ń ṣe kọ́ mo wà ń program mọ́ ìyá àjẹ̀kò lé ò lérí pé mo ti gbàgbé pé mo ti lo kíní so náà alùkọ̀ tí ẹ̀yin náà ń ṣe ń kọ́ ẹlòmínì ẹ̀ ń ṣe bálùkọ̀ ọjọ́ Sunday ṣé ẹ̀yin náà máa ṣe alùkọ̀ ọjọ́ Sunday dìrìnrìn náà ni ṣé ọ̀pọ̀ kò máa ṣẹlẹ̀ àtú ó ní ẹ̀yin náà ṣe ọjọ́ Sunday ìtọ́lọ̀ ń sọ ni pé fadhakkir in nafa'ati dhikra áyà tó ọba gbọ́yé fadhakkir ẹ máa ṣe wáàsí ẹ máa ráwọn èèyàn létí in nafa'ati dhikra mata nafa'ati dhikra fadhakkir gbogbo ìgbà àsìkò ààyè tẹ́ ẹ bá ti rí pọ́rọ̀ Ọlọ́run ó ṣiṣẹ́ Ọlọ́run ni mo tún yín lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ Ọlọ́run a rí pé wọ́n fáńdọ̀ sí méjọ Sunday jámọ̀ náà lù in nafa'ati tẹ́ báyà ti pé wọ́n sáǹfààní sọ́ọ̀ ní báyà bá kélé yìí ni sọ́kọ́ wọn pẹ́pà sọ ní ẹnẹ́fà àti sọ̀láàtù ẹ máa lọ́rọ̀ àzàràtù tó bá ti rí páyẹ àzàràtù ọ̀sán àpàlẹ́ kóra yóò jọ lẹ́ni táì so tẹ́wọ́ fẹ́ káwọn èèyàn lọ sẹ́ni tẹ́lẹ̀ fún ọ lọ sí ẹ̀kẹ́ mi ẹ̀yẹn wá fi tó wà nú ẹ̀sìn jìrọ̀ fún wọn ẹ̀yẹn fi tó wà nú ẹ̀sìn jìrọ̀ fún wọn ẹ̀dà tó lọ ń dá wa bì ní pé
káfí nǹkan kẹdà àwọn èèyàn mọ́lẹ̀ kódà ọwọ́ àánú òwe Yorùbá wọ́n ní tá a bá gba kíní kan lọ́wọ́ ọmọdé àáfà kàrọ̀ dìkò tá a bá wà ń káàpù ní NYSC camp wọ́n máa ń ṣe fire night àbí nǹkan so ti fire night lọ́ba ń kọ̀ látàkù ní káàpù àbí ọ̀dà sọ́kọ̀lá náà ni àbí sọ́kọ̀lá tá a máa ń kó káàpù ní ẹ̀hẹ́n mo ti ń gbàgbé ọ̀rọ̀ tábìsì ni o wọ́n sì fire night ọjọ́ ọmú lọ́jọ́ nínú káàpù lọ́jẹ́ so àwọn fẹ́ wọná ní ti fire night wọ́n pè wọ́n dáná sínú káàpù bí láti ṣe NYSC camp wọ́n dáná náà pọ̀ báyìí wọ́n hà kọ́ńdọ́mù ní àwọn ọkùnrin lọ́wọ́ so alẹ́ ẹjọ́ náà ọjọ́ ọ̀sìn náà ni tí wọ́n dáná overnight ni so àwọn táwọn jẹ́ Muslim kọ́pà àwọn wà lọ kóra wọn jọ because káàpù free gan náà ẹmọ míì tí òun rẹ̀ tí ìgbọ́ rẹ̀ kẹyẹ òun náà ní lọ́wọ́ lọ wò rẹ̀ bẹ̀ náà ni ó ti kàdánwò àwọn wà yá wà ní pé kálukú wa àwọn ajẹ́ mùsùlùmí lọ́ba àti fire night ó kọ́ wọ́n bá wọ náà ẹ mọ̀ bọ̀ wá sínú mosque abẹ́ sí paradise night kí láwà sí ń bẹ̀ lecture kì í sẹ́sọ̀ lájú kì í ṣe kẹ́kẹ́ so ìdánilẹ́kọ̀ọ́ wà ibẹ̀ kálukú introduce ara wọn ọmọ ìlúgbó ni wọ́n kódà ẹlòmíì pé gbọ́tọ̀ ọba jẹ́ sí ibú tètè sọ sọ̀rọ̀ pé ó sákọ́sákọ́sákọ́ tó fi kó ní iron social ní òjò ọ̀rọ̀ kọfẹ́ so sáfíìsì ló tó wà yìí so wọ́n ó sì kọ́ wá bá àtà ajá mi rù àwọn tó jẹ́ bá mọ̀ so ibẹ̀ brọ́dà ìwọ́n náà tó wá wá kiri so àwọn èèyàn ṣe intermediary ìkẹ̀kẹ̀ asa àríkà maintain stand Islam ike instead dẹ́rù lọ oríṣiríṣi ọ̀rọ̀ kálukú share experience so ìjókòó yẹn wá sí ọgbà question and answer so lásìkò táwọn ń ṣe orí ikú tí wọ́n lọ́wọ́ mo rò pé òǹdè táwọn afáǹfilẹ̀ yẹn ọyọ kọ́ máa ẹ̀rí pé a ní bùkátà sí kánàbí ọ̀sọ́ká ẹjá máa pèrò fún ìdí ìwọ òun lé mú wá ní ìsìnkú ọmọ ní ìlú ti fẹ̀ kọ̀ yẹ ká mọ́ pèrò má rárá tẹ́rìkù nàbí ìwà ń bí ilé yorùbá mo rò pé nínú rẹ̀ tí ànábì ṣe àbí tí ò ṣe tá a sì rí pé bùkátà ní a ní bùkátà sí ká ṣe òun náà ni tẹ́ríkù sallallahu alaihi wasallam kìtàlà mẹ́rin zakat ànábì ọ̀ tó ti rà ànábì ọ̀ pa kọ̀ bẹ́ẹ̀ ní kẹ́kẹ́ jà lẹ́yìn tí ọ̀ yọ zaka àwọn àbá ní kí ló dé ìlà yóò jádùn mẹ́rin zakat fi zamanihi ànábì ọ̀ kọ̀sẹ́ ń tọ́ ọkọ̀ wọ̀ yọ zaka láyé ànábì kọ̀sẹ́ ń tọ́ takú pé òun ọ̀yọ́ zaka tó ní wọ̀ yọ zaka mọ́ gbogbo ìdáhùn èèyàn máa ń sọ pé ànábì rán àwọn sàbí lọ sọ́dọ̀ sàbí kan tí ń jẹ́ sálábà tí ọ̀wá yọ zaka àdísì yẹn kọ́mọ̀ lẹ́nu àwọn bídíà àwọn tẹ̀lẹ́jì náà máa ń sọ sẹ́wọ̀n bí àwọn àbúrò bídíà làwọn náà so bídíà kan tó bídíà lọ náà ní so wọ́n jọ gbọ́mọ pọ̀ mọ́ra wọn náà ní àwọn náà máa ń sàdísì ké sàbí kan bẹ́ẹ̀ náà wọ́n sì máa ń parọ́ máa ń pilẹ̀ fún Umaru wípé ọmọ Umaru kan ṣe zina so ànábì wa wọ́n á ní wọ́n nà ṣé ọmọ Umaru èkó pébi tí a ti ẹgbẹ́ Umaru wa ní wọ́n nà gáì pé Umaru wa nà so wọ́n nà lórí iye tí a bí nǹkan ọwọ́ akú Umaru wa ní wọ́n nà kí wọ́n ná yòókù pé wọ́n nà lórí 99 wọ́n sàárọ̀ wà láìpọ̀ ṣẹlẹ̀ ọmọ Umaru wo lọ ṣẹlẹ̀ sí ẹ̀sọ́ ọkọ̀ rẹ̀ sábìlẹ̀ ní wọ́n rù ní so àwọn nǹkan tẹ́ ìbà páyàn lẹ́kún ẹ̀pá lẹ́kún pẹ̀lú àdìsí sọ yìí táwọn èèyàn ọba rẹ́rìn ẹjẹ́ àwọn èèyàn rẹ́rìn pẹ̀lú àdìsí sọ yìí wà náà ìkọ̀sẹ̀rẹ̀ sọ ọmọ ọmọ kẹ̀kẹ́ ọmọ 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 tí àwọ̀ lọ́wà ọ̀tà kò ṣẹ̀ríà ẹni tí ẹ̀ ń ṣèdájọ́ fún lọ́tọ̀ tí kú ẹwà kọ́ńpìlìtì ìdájọ́ rẹ̀ kálọ̀gbẹ́ nẹ̀yàn lọ wọ́n nà lẹ́ga wọ́n bẹ́ẹ̀ nà ní pọ́tí ọwá lórí tẹ́ ẹwà tó máa nà lọ ẹnu ti bọ́ síbi pé ẹ̀ ń ṣe òkú mùsùlùmí torí pọ́ tẹ́lẹ̀sẹ̀ ni wọ́n sọ pé kì í ṣe mùsùlùmí àwọn sàbí náà a máa ń ṣe òkú ìsìlámù rárá dábà wọ́n a máa ní ìdájọ́ Ọlọ́run ni ṣé ń bẹ láàyè tí a fi ní wọ́n sí ìdájọ́ fún tí gbogbo àwọn ẹrọ tí ò sí nẹ́ẹ̀sìn táwọn èèyàn máa panu ẹnì kẹ́kọ̀ọ́ sọ pé wọ́n lọ zàká lójú ayé àrẹ̀bí wa fi ẹlẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ọ̀lọ́ zàkájà àwọn àbẹ̀rẹ̀ pé ṣé hájà wulẹ̀ bèrè mọ́ sáárì ni ló jẹ́ pé ńgbà tá a rí lójú ayé àbúbákìrì táwọn bákìrì jẹ́ àlefa táwọn èèyàn ọ̀yọ́ kíláà bákìrì ṣe ọba wọn jà àwọn ẹgbẹ́ náà wọ́n fẹ́ gbọ́ ìrìn àṣà wípé ànàbí ọmọ bẹ́ẹ̀ tí ọ̀lọ́ zàkájà àwọn ti gbàgbé wípé kò wulẹ̀ ṣẹlẹ̀
á bèrè pé sọ́sẹ̀lẹ̀ tí a péyàn ọ̀gbọ̀ sọ́dà ń ta lánàbí fílẹ̀ ó fílẹ̀ ní ṣiṣẹ́ bùkátà pépè sí bùkátà ò pépè sí náà ààrẹ tó ṣe mo rò pé yára ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú òǹdè tí ó de definition yẹn òǹdè tí ń de definition yẹn àkọ́kọ́ ni pé kọ́jẹ pé tá a fẹ́ sọ̀rọ̀ lórí ànábì lágbára àti ṣe ọkọ̀ ìgbòjúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì kíni kọjẹ pé a rí pé bùkátà pépè sí nǹkan yẹn a rí rí sí nǹkan yẹn kánàbí òbí ṣe kàn wá ṣe ìní tá a fẹ́ sọ̀rọ̀ lórí pé ànábì ọ̀dẹ̀ ṣe kì í ṣe nǹkan tá a rí rí sí mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni kọjẹ pé gbígbé jùlẹ̀ tánàbí gbé nǹkan yìí jùlẹ̀ tó ti bá nǹkan yẹn ó ṣẹlẹ̀ lórí àlàmọ́rì tí è ṣe àlàmọ́rì ayé pure kọjá nǹkan tẹ̀sìn èyí tọ́nà bí ọba ṣe lórí àlàmọ́rì ìtayé ó lè pé wá bá kó ní ànábì kìí ṣe báyìí èmi náà wà ní ṣe bíi kíni ẹjẹ má kojú ìwá ànábì sallallahu alaihi wasallam bóyá àwọn nǹkan mi ń bẹ tí ò ṣe tí nǹkan yẹn sẹ́rí sí pé bí nature rẹ̀ ṣe rí ni òjò ṣe ọ̀wá ní sọ́wọ́ akẹ́ torí pàánà bí ò ṣe kí ọ̀wá ní àánú súnà lọ́wọ́ torí pàánà bí ò ṣe lápẹẹrẹ ànàbí jẹ ẹran agilítì tó ti báyìí ànàbí jẹ ẹran agilítì so àìmẹ́jẹ ẹran agilítì rẹ̀ dọ́kù ẹran agilítì nature rẹ̀ ní òjò jẹ́ dọ́kù tó ti báyìí ọmọ ń dàbí aláǹgbà kò kìí sáláǹgbà mọ́ sọ ìbò rẹ̀ kọ́ mọ́ jẹ́ pé ìbò tó sọ lẹ́wà lọ dá wà láàrẹ ebi ọmọ ìbò rẹ̀ wà láàtàwọn ìbò náà so bákan náà Ànábì sallallahu alaihi wasallam inú àpèjúwe ta lè mú wá àwọn lábọ́wá Ànábì kọ́kọ́ pàṣẹ fún wọn pé kí wọ́n fi nǹkan tí a ń pè ní tàbír ta amza ba ya ro tabiru Ànábì ni wọ́n filẹ̀ kí ni a ń pè ní tabiru nígbà tí Ànábì dé Mádínà wọ́n máa ń ṣe tabiru fún dàbínù fún èso ọ̀pẹ wọ́n lọ mú ọ̀pẹ tó bá jẹ́ abo tó ṣe báyìí àwọn lágbọ́n wà lọ mú èso orí akọ wọ́n wà mú wọ́n gé wọ́n ọtí níbẹ̀ tí máa ṣe wọ́n gé kẹ̀kẹ́ lára rẹ̀ wọ́n wà so mọ́ èso tó wà lórí tabo wọ́n ní ní ó jẹ́ kọ́ pọ́n kó lè pọ̀ bí ìgbà tó jẹ́ wípé wọ́n mú spam lára ilé wọ́n fi sáré ilé tàbí ìrùnú so wọ́n wà á dì mọ́ so igi dàbínú yẹn yóò wà tóbi yóò ṣèso lára gẹ́gẹ́ tí wọ́n gbà pé táwọn ọ̀bà mú lára akọ kí wọ́n so mọ́ ara wọ́nbì èso orí igi yẹn ò ní dá kọ̀dẹ̀ ní so Ànábì bá dé Mádínà Ànábì bá ní kí lẹ̀ ń ṣe wọ́n ní nígbà tí yẹn sọ pé à ń gbé gígùn ní Ànábì bá ní ẹ sílẹ̀ jọ kò ní túmọ̀ èso ọ̀bá so mọ́ Ànábì dẹ̀ ti pàṣẹ pé ẹ má ṣe tàbíùrù wọ́n máa bá Ànábì dé ánùkọ́lá nítorí a máa ṣe èso òṣò lọ́nà yóò Ànábì ní ṣe ní jó oṣù ni wọ́n dá báwọn bá síbẹ̀ kìí so Ànábì ní ẹwù antum aláwọ̀ bí wọ́n mọ́rí dùnìyà kan ẹ̀yin lẹ́mọ̀ ọ̀rọ̀ gbèsè ayé yìí ọ̀rọ̀ ayé yìí lélẹ̀ èyí ò sí lọ́rọ̀ ẹ̀sẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ dàkó ní ẹlọ́mọdábẹ́ sí máa ń dàkó ẹ rí pé ìgbà t'Ànábì kọ́kọ́ pàṣẹ yẹn tẹ́lẹ̀ nígbò ó ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tayé Ànábì ní ẹwù ọ̀rọ̀ lé ayé yìí tẹ́ bá ní ṣe rí iṣu tábà gbìn wọ́n kọ́ gbòmọ́lẹ̀ yọ́ àjẹrà á ṣẹ̀ wá rẹ́ láti bìkan síbì kan ní tọ́kà síláàmù ni pé ìgbà wo lẹ fẹ́ tà kó lẹ́ sì tà sórí bó ṣe gbìn kọ̀ọ̀kan mọ́ ìgbésí ayé tẹ́wọ́n kẹ́ Ànábì èbó súnmọ́lẹ̀ sọ́nà ọmọ pàgbẹ̀ ni mo rò ó clear so àwọn àfáà wa ní a ní àwọn píríncípù kan al-usul al-aama fi sunnati tarkiyya àwọn píríncípù tá a fẹ́ sọ yìí òun látẹ̀lé nípa pé àwọn nǹkan tánàbí ọ̀bá ṣe sallallahu alaihi wasallam tánàbí ò ṣe ṣẹ́rí ìpìlẹ̀ òun ni pé tí ẹ bá tánàbí ò ṣe nǹkan káwọn náà má ṣe ṣùgbọ́n kí yìí ṣe gbogbo gẹ́gẹ́ bí orin tá a fi bẹ̀rẹ̀ pé kì í ṣe gbogbo tánàbí ṣe ní súnà
ما كل ما فعل الرسول بسنتي لا كل ما ترك النبي ببدعتي لا كل ما ترك النبي ببدعتي. kì í ṣe ohun tánà bí ọba ṣe láwọn pẹ̀lú àwọn òní ṣe kì í ṣe ohun tó bá ṣe láàṣe yes torí la fi ń ṣàlàyé wọn ìpìlẹ̀ ní kákọ́sí ànábì tó lọ ọlọ́run sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ní àríkọ́sí dáadáa bẹ fún iná látara ànábì tánàbí bá ṣe nǹkan ìpìlẹ̀ ní ká ṣe tí ọba ṣe nǹkan ìpìlẹ̀ ní káà náà má ṣe àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ àwọn nǹta àtijọ́ là ń ṣàlàyé ibi tó ṣe àṣọyún lọ ibi tí ọ̀wá ṣe òun la fẹ́ ṣàlàyé májẹ̀mú méjì tá a sọ agbọ́dọ̀ máa wò pé ànábì ò ṣe nǹkan yìí ṣé bùkátà tó pè fún ẹ̀ẹ̀kejì ni pé sáàrí tọkọ̀ tó ní ọmọ sí látara bẹ́ẹ̀ a wà máa yọ àwọn píríncípù tá a fẹ́ sọ yìí ìgbà míì ń bẹ ànábì a máa fi nǹkan lẹ̀ tí ò ní ṣe nítorí ìdí àdámọ́ tọ́wà fún bí ẹran agilítí tá a sọ number 1 ẹlẹ́ẹ̀kejì àyẹ̀tùrùkà nàbí sallallahu alaihi wasallam àlìfẹ́ẹ̀ ànábì lè fi nǹkan lẹ̀ lè amúrin khasun bihi nítorí tí ó dá wà fún lónìkan ìní òfin ṣe nǹkan yẹn bó ṣe jẹ́ pé a máa ṣe nǹkan ní ìgbà míì nítorí pé nǹkan yóò nìkan ni ó dá sí iṣẹ́ nǹkan aṣọ yóò náà ó lè má lápẹẹrẹ kéèyàn jẹ sáwọ́mù àlùbọ́sà kí lórúkọ rẹ̀ kìí ṣe ayò sáwọ́ kíní bí gálíkì báyìí kan ni so òórùn rẹ̀ ọ̀dá ṣùgbọ́n kí ìsára àwọn ká jẹ àmọ́ ànàbí èyí jẹ́ wọ́n wá ní kí lóòótọ́ ànàbí èyí fi jẹ́ ànàbí wa sọ ilà ànàbí ní nítorí pé gbogbo ìgbà ni mò ń bá màláíkà sọ̀rọ̀ àdìsí ti wáyé pé al-malaika tata'adha mimma yata'adha minhu banu Adam àwọn màláíkà gbogbo tí bá ní ọmọ ànàbí Ádámà ńlá nínú òórùn tí ọ̀dá ní ma ní àwọn náà la ànàbí sì ní òun àtàwọn màláíkà wọn máa ń sọ̀rọ̀ gbogbo gbà kí màláíkà wá fẹ́ bá sọ̀rọ̀ kọ́ máa gbóhùn òórùn nǹkan tí ọ̀dá àwa wọn ọ̀ràn màláíkà sí a ṣùgbọ́n tí Islam kan sọ ní pé tó ọba jẹrú nǹkan bá wọn mọ́ wà mọ́sálásí tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ní sáfù ẹni wọ́n sàmọ́ awẹ́ gẹ̀bẹ̀ tó ń gẹ́gùn ní gbádùn ọ̀run nísànsẹ́ nígbà tó wẹ rúrú kúkú wà lélẹ̀ wọ́n lọ so mọ́ bá àwọn jẹ́ fún ó mọ̀ pé tábà fẹ́ jẹ́ o lè jẹ́ ní alẹ́ lẹ́yìn ìṣá ẹ̀ bóyá wọ́n fi ṣe ìwòsàn kan tó ẹ pé tó báyìí ti jẹ́ wọ́n ní ọmọ ìwòlẹ̀ súnmọ́ mọ́ọ̀sì so kíni kọ́ wáyé ànàbí ìjẹ sáwọ́mù torí kíni a sọ̀rọ̀ pé sí wọ́n bá màláíkà sọ̀rọ̀ in tó jọ fílẹ̀ ni pé ó ní èmi bá màláíkà sọ̀rọ̀ gbogbo ìgbà bákan náà kánàbí òfin àwọn príncipù dáàrí ní o àyẹ́tìrù kàlífẹ́ ilẹ̀ Ádámù lè kójú rántí àlẹ́ yìí ànàbí kò sí nǹkan nítorí púpọ̀ lágbára àti ní sí lónìí tá a bá wo òkè ibi tá a ti ń tà wá fún ní wákà wọ́n sí 2nd floor 3rd floor kẹ́nì kó nílá yé èmi ò lè tàwá fún bẹ́ẹ̀ tó rárá bí ó tàwá fún bẹ́ẹ̀ àárọ̀ mọ́ pé ṣé ó wulẹ̀ wà náà sáà bí ó wulẹ̀ fún kè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mélòó làwọn ti tàwá fún bẹ́ẹ̀ èrò pọ̀ wọ́n gbé kí lè rí àdìmọ̀yìnmọ̀ ẹ̀sà ti mara di Kàábà kódà ní òfin ayé ga téèyàn bá ra lẹ̀ olólùlẹ̀ dé ilé sábà láti sọ ẹ̀ta fi ń ṣe dẹ́kìn tàbí ń kọ́ ọba kọ̀ 7 story ọba kọ̀ 20 story ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọmọ onílẹ̀ so táwọn bá yọ dé tọ́ba ní àkọ́mọ tí sáwó lẹ́ka ẹ̀kúnlẹ̀ sí dẹ́kìn ọ̀tọ̀ lówó dẹ́kìn lọ́tọ̀ so ó tún lẹ́ra ọ̀sánwó dẹ́kìn bọ́ wọ́n sábà kú wọn náà lórí àwọn kẹfẹ́ jẹun tá ní àwọn àfáà ní nígbà mí ń bẹ ok ẹlẹ́ẹ̀kẹta ó ní pé kánàbí kó fi nǹkan ẹlẹ̀ sótíwá káwárí pé nǹkan tánàbí fi ilẹ̀ yìí èrí kan bẹ tó so máa nípa pé ká tẹ̀lé níbi káwà náà fi ilẹ̀
eléyìn gẹ̀ẹ́gẹ̀ la wá fẹ́ gbọ́yé. Ànábì fi nǹkan lẹ̀ àwọn arẹ́rì tó so máa pé ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ wọn fẹ́ sórí rẹ̀ ẹ gbọ́dọ̀ fi nǹkan yìí lẹ̀. Kìí ṣe pé àtẹ̀sọ́ pé wọ́n lánàá lè ṣe nǹkan bẹ́ẹ̀ àwọn náà ò ní ṣe láti sọ yí pé kìí ṣe gbogbo ń tànà bí ba ṣe ní súnà, kìí sì ṣe gbogbo ń tó wá fi ilẹ̀ ní bídíà. So àwọn àfáàní kí ni tí ó di ọdá mọ̀ pé ẹ̀rí sọmọ kíkà náà ò fi nǹkan lẹ̀ tó ọba wo gba àwọn sàbẹ̀ ìtànà bí ò sí wọn ò ní ṣe táwọn sàbẹ̀ ò bá ti lè ṣe a jẹ́ pé fífi ilẹ̀ rẹ̀ súnà ni ṣíṣe rẹ̀ bídíà ni. Kò clear. So àwọn àfáàní ẹ̀dá àfihàn náà. So lábẹ́ àsìkò wa kí n má gbèjú ìwà fún wa. Àwọn sọ̀hábà nínú àwọn ìtàwọn sàbí pẹ́ẹ̀pẹ́ àwọn sàbí ò sí ọdún kẹta nínú Islam lọ́dún méjì lọ torí bá nàbí tánàbí jáde láyé kò sí ọdún ju ọdún méjì lọ láyé Iléyá àti túnú àwẹ̀ ńgbà wá gbé débẹ̀ kò sọdún kẹta ọwọ́ bá nàbí gbèjú lẹ́wọ̀n tábà ń bèèrè owó ẹni tó bá ń pè kẹkẹ lọ́dún ní ìsìn táwọn pé ọlọ́dún ni àwọn àbẹ̀rẹ̀ kò sí ànàbí ṣe tọ́wọ́n ni ẹsẹ̀ ogun náà pé so orí wọn pé ànàbí ò ṣe àwọn bá pè ò sí ó bá wù ò sí gbogbo náà dẹ̀ ń gbé jù lẹ̀ tọ́dún náà sì ń bẹ lásìkò wọn tẹ́ríkù wọn yẹn ọ ń tọ́ka sí pé sí gbígbérú ọdún míì jùlẹ̀ tó yàtọ̀ sọdún méjèèjì yẹn súnà ni wíwá lọ sọdún míì tó yàtọ̀ sọdún méjèèjì òbídíà ni. Ṣùgbọ́n nǹkan tánà ní gbé jùlẹ̀ tí ò ṣe táwọn sì lẹ́yìn rẹ̀ táwọn sàbẹ̀ ṣe kódà wọ́n sì mí lójú ayé rẹ̀ irú ẹran agídí títà ń sọ nígbà tánà bíi ti ń gbé kalẹ̀ dọ́gbù ànábì yọwọ́ níbi oúnjẹ ànábì lẹ́ran wo ni wọ́n lágídí tí ànábì wá yọwọ́ àṣàbí náà wá yọwọ́ wọ́n á wojú ànábì wá ní ẹran yìí ọ̀bẹ mi láàmú kì í ṣe ẹran ìlú wa àṣàbí wá ní àgbàrá pò ní ànábì náà máa jẹ́ so ìwọ́n ní ẹran ìlú yóò bá àti búgà sí ti ẹnu wọ́n sì ń jẹ́ ànábì sí ń wó wọn sallallahu alaihi wasallam. So àwọn àfáà ní tánàbí sallallahu alaihi wasallam tí ó bá fi kẹkalẹ̀ tí ó ṣe tó ti báyìí táà sì rí in tó lè jẹ́ nǹkan tó kọ̀ fún wa láti má jẹ́ tánàbí ó ṣe tánàbí in tí ó jẹ́ tánàbí ànábí fi kẹkalẹ̀ kò ṣe ibi àgbọ̀rọ̀ gbọ́ dáadáa ó fi kẹkalẹ̀ tó ti báyìí táraka nàbí sallam fi'la shay máa wùjúdì ní mọ̀kòtẹ́dì a sì rí nǹkan yẹn ń ṣẹlẹ̀ láyé rẹ̀ ó sì yẹ kó ṣe kọ̀ wá ṣe lakin tarakahu bisababi wùjúdì máa ní wádẹ̀ awárí pàdé bí ò ṣe nítorí rísì tari kó clear ìyẹn òjò ṣe kásẹ̀rù nǹkan bá ń lẹ́yìn ànàbí ìyẹn ṣe bídíà ẹ máa gbọ́ àlèṣèlú nǹkan bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ kò kúkúrú àníjọ Kùránì tá ń kà lónìí kò kójọ sójú kan náà àwọn àfáà ní in tó lè jẹ́ kánàbí kó kójọ sójú kan náà ó ti ṣẹlẹ̀ tàbí pé ó yẹ kí wọ́n kójọ tí àpètí ẹ bá kójọ ìhà rẹ̀ ọ̀rọ̀ rùn kíkà rẹ̀ ọ̀rọ̀ rùn àbí àti rí pé ó yẹ kó lè ṣe náà kó lè bá rọrùn fáwọn èèyàn bọ̀tànà bí ò sí sallallahu alaihi wasallam ibi yìí náà ṣe fáwọn bídíà máa fi ń sẹ́rì Kùránì gan bídíà lẹ́lẹ́rìn lẹ́yìn tí ọmọ kí ó tó ṣùgbọ́n a rí mọ́ní òní òjánà bí ò sí kí ni mọ́ní wa huwa anna al-wahya la yazalu yanzil wáyìí sí ń sọ̀kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam màláíkà sí mọ́rọ̀ wà tí tánàbí fi jáde láyé màláíkà mọ́rọ̀ wà bá ayà ní ojú sọ̀kalẹ̀ wọ́n tún ìbí ń bẹ ànàbí ọ̀sọ̀ yìí pé ayà tí ẹ ti kọ́ lẹ́tẹ̀lẹ́ hàn àti ń tẹ́ hàn ọlọ́run ní ká parẹ́ kọ̀ ẹ̀ sísìtìmà káfí mi tó bá jẹ́ kẹ́ bá ti kó jọ sójú kan náà wàhálà yẹn ń pọ̀ torí kí kò tí ì complete wọ́n sì ń pa mí rẹ̀ ìmí sì ń wá
so kókó jọba yọ lágbára lágbára àti ilé kójọ sókù kan náà torí pé wọ́n ń pàdájọ́ mi rẹ̀ pé ìdájọ́ yìí àlùmọ́ èmi eléyìí ẹ lọ fi sínú súrà báyìí bákọ́rà di mélòó rẹ ẹ lọ fẹ́lẹ́ bẹ́ẹ̀ wọn ò tí ì lè kójọ ìsẹ̀mí rẹ̀ sì ń ṣe ìsẹ̀mí lọ́wọ́ ìyẹn lọ fà á nígbà tí wáyé stop tí ọlọ́run ọ̀ràn yàn mọ̀lẹ́ká wà sáyé má ànábì jáde láyé kò sí táwọn sàbí rẹ̀ tí má kéré ti complete ìyẹn lọ fà táwọn sàbí fi kójọ ní Abubakar so ẹ rí i pé àìsí ànábì àti rí tí òjò ṣe èyí tí òjò ṣe yẹn tó bá kú ń bẹ ọlẹ́tọ̀ọ́ káwọ́ ṣe irú eléyàn kì í ṣe pa ṣe bíyà. máa kò ló máa fara lọ́sọ̀rọ̀ bí sunnati lákòóló máa tàwátà nàbí yóò bí bid'ati lákòóló máa tàwátà nàbí yóò bí bid'ati. nínú àwọn nǹkan bí ìtàkù sáré mẹ́nubà ó náà ni pé àwọn àfáà ní ádámù nákìlì dalilun ala ádámù al-usul fi shar'iyyat ádámù nákìlì ká má rí ẹ̀rí lórí nǹkan ẹ̀rí ni fún ala ádámù al-usul fi shar'iyyat inda wujudi al-qara'in wad-dawa'i ila an-nakl ká má rí ẹ̀rí lórí nǹkan kí wọ́n mọ̀ mú wá fún wa káwọn sàbí ọ̀gbẹ̀rì wá fún wa lórí nǹkan ẹ̀rí ni nǹkan yẹn jẹ́ fún wa lórí pé nǹkan yẹn ò ṣẹlẹ̀ ní òdiwọ̀n wa nínú ṣẹ̀ríà ẹ máa gbọ́ kí sàbí ọgbà ìtàn kan wá fún wa ní ìsìn àbí ọ sọ̀rọ̀ kan fún wa kò wá sọ ìdájọ́ kan tó so papọ̀ mọ́ nǹkan yẹn ò ṣẹlẹ̀ ní òdiwọ̀n sọ àpèjúwe tí mo lè fún wa tó lè yé wa àwọn sọ̀hábà wọ́n sọ̀rọ̀ pa rọ́mù jìmá eléyìí àwọn alálàájì lọ́ba lọ kájúkò òkúta máa ń jù ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta tá a máa ń jùkò lásìkò ájì àálọ níjọ́ ọlẹ́yà àálọ níjọ́ kejì àálọ níjọ́ kẹta so àwọn sọ̀hábà gba gbogbo ọ̀rọ̀ bá nàbí ṣe ájì wa wọ́n sọ̀rọ̀ yẹn fún wa wọ́n wá sọ pé ojúkòjọ́ kìíní ojúkòjọ́ kejì ojúkòjọ́ kẹta ṣùgbọ́n nígbà tá a rá ọmọ Nàìjíríà lónìí àwọn ọba ní àwọn nǹkan jù mélòó láti lọ́la iye báyìí mélòó láti lọ́tún náà ẹja gbogbo ẹjọ́ kan náà àwọn àfáà ní kò ní sábì kẹ̀kẹ́ tó gba wípé ó ti ṣẹlẹ̀ níbi ajé ànàbí yìí pé alẹ́ kò pọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ dúdúkò sórí àìsí ẹ̀rí ádámù nákìlì bí ó ṣe sírì wáyà kẹ́kẹ́ tí a fi sọ̀rọ̀ pé ànábì wa ní alẹ́kọ̀ọ́dámà òkú òní ọ̀la òkútọ́ ẹ̀ kájù lọ́la kájù lónìí bó ṣe wà níbi àwọn ẹsẹ̀ ájìmì tí wọ́n sọ pé sórí ìfẹ́lẹ̀ ọkọ̀ sí ni àbọ̀ ọkọ̀ pẹran tánàbí ní ẹlẹ́sẹ̀ ìtẹ́bà ọkọ̀ sí ọba ọkọ̀ pẹran àbẹ̀ ṣé tàwáfùlì kìnnìkan lọ́kọ̀ sí ni ṣé o ti pẹran ṣé o ti fárí ni tọ́lẹ̀ pé kò sí ìta sọ lọ mọ́ta tọ́ lọ parí tàwáfùlì fádọ̀ rẹ kó tó pẹran ni àwọn ẹsẹ̀ ájì kẹfẹ́ tánàbí ní tó bá tẹ́lẹ̀ iwájú ọlọ bó tẹ́lẹ̀ yìí ọlọ nígbà òde bí oko àwọn sàbí ọ̀pẹ yìí pé bó ti wájú ọlọ bó ti ẹ̀yí àìmọ́gbàwà ádámù nákìlì dalilun ala ádámì usul bí wọn ò ṣe gba ẹgbàwà lórí rẹ ẹ̀rí inú pé kò ṣẹlẹ̀ ni àìmọ́bà ṣẹlẹ̀ kẹ́nìkan wá lọ jùkò lẹ̀ tí ò tí ì pé ọjọ́ ó ní ògùn tọ́lá mo ti jù lónìí yòókù mọ́ lọ́mọ́ta ó sì ránà ni kò yá báyìí so inshallah kí mú tó parí rẹ̀ wá tó lásìkò ti lọ òun náà ni pé àyánkùlà rọ́wí àlèwáàkì à kí rọ́wí kọ́ gba ẹgbàwọ́ ọ̀rọ̀ wa wàyẹ́sùkùtù à ń tafsili kó wá dákẹ́ nípa àlàyé rẹ̀ fasukutuhu yakunu hujja ala adami husuli dhalika tafsil bí sàbẹ̀ ṣe dákẹ́ lórí tafsilu yẹn àlàyé rẹ̀
ẹ̀rí inú pé kìnìyàn ọ̀nà láyé inú ní tó bá wù ẹ̀lẹ́ yóò ṣe òun lọ́gbẹ̀gbà wọ́ọ̀rọ̀ wà kọ̀ wá sọ àlàyé kínníkínní ju pé ọkàn ní nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan yẹn wọ́n fún ọlọ́pṣà ní kó o ṣe lápẹẹrẹ Anabi sallallahu alaihi wasallam sàbí kan bẹ tí a ń pè ní gbẹ̀yìlá ń gbọ́ ọgbà Islam ìyàwó tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ kọjá 4 ó ti àgbà Islam nínú ṣẹ̀ríà Islam òpin omi téèyàn fẹ́ gbọ́dọ̀ ju 4 lọ Anabi wa ní lọ kọ àwọn ìyàwó rẹ̀ kọ́ ọ̀sẹ̀ 4 kù gbogbo ẹgbà wa sàbí tó gbà lórí ẹ̀bí àti sọ́nù tí a kì í bẹ́ẹ̀ ní ìsìta bá rẹ̀ tó gbà Islam káàbà kọ́ wá máa sí wáàsí mú kọ́kọ́ yí pé ní ìṣẹ́ ti gbà Islam obìnrin 4 ọwà lọ́dọ̀ ní ọwá ní 4 wo kọ́ wá ní ẹ̀ẹ́dùn náà ní number 1 bẹ́ẹ̀ sí fẹ́ wọn sí number 2 number 3 tàbí kó ní ẹmú ọwá látẹ̀yìn sàbí ọ̀gbà tẹ̀fsíìlì wà lórí rẹ̀ wọ́n ní ọfà rọ́pọ̀ àwọn ìyàwó rẹ̀ ọ̀sẹ̀ 4 kù ó fi hàn pé ìtìyàrù ló wọ ẹni yóò mú torí àìmọ́gbà wá pé Ànábì ìsàlàyé báyìí dẹ̀lílù ní pé ìtẹ́yọ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yin lẹ́rọ mú 4 bó wá ṣe wù yẹn mú ẹ̀bá ara pípa ẹ̀bá ní ìwọ minus ìwọ plus kọ̀kẹ́ anybody alimoyi wọn lánàá bí sọ fẹ́ ni ẹ pé kọ́sẹ̀sà 4 ó sì ṣẹ̀ṣà rẹ̀ ṣé 1 2 3 láàfin mú ní 4 àbílátẹ̀yìn wà bóyá 10 lórí ká ní 10 9 8 7 àbíwẹ́bà ní kò tẹ̀ sílù bẹ́ẹ̀ alimoyi anyùfà rẹ̀ ọ̀run náà wàyúbùkí àrùbáà tó ti bá kó fàrọ́kọ̀ wá kó sì ṣẹ́ 4 kù so àwọn ilé yìí ni ìntànà bí ọba sí àgbè lórí òṣùwọ̀n àwọn òṣùwọ̀n tá a sì gbélé lórí náà ká tó lè wò pé sẹ́bùkátà pépè sí púpọ̀ máa ṣe sọ́lágbára àti lè ṣe àtàwọn nǹkan tó sùpapọ̀ wọn bá àfààní ọlọ́ọ̀bẹ náà níta gbọ́kọ́rọ̀ mọ́ sí ìbàlẹ̀bẹ̀ àbúrú fa àádá wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhanahu. Àpòṣàkọ̀ kì í ṣe ṣòdì. Mọ́tò wíwà ìyá ọgbà kíkì. Àgbáyé bẹ̀ sí lọ́lúwa fi ràn wá.